أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وآله وعجل فرجهم. السلام عليكم ورحمة الله وبركاته. A kí gbogbo wa kú òǹgbẹ kí Ọlọ́run kó gbà ní ìbádà fún wa. Bí a bá gbàgbé nǹkan tí à ń bára wa sọ òun ni nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan tí mo ń ba ààwẹ̀ jẹ́. A ti ka bí mẹ́rin fún wa. Àìlè tó kù tẹ́ pé ẹni tí bá ń gbààwẹ̀ ó gbọ́dọ̀ ṣọ́ra fún láti má jẹ́ kí ààwẹ̀ rẹ̀ bàjẹ́. Òun náà ni ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ ni pé ta'ammudul baqa ala al-janaba tí ó ṣeé ṣe lẹ́yìn ìgbà tí ọ̀run bá ti wọ̀ láti gbòwà tí òun bá ti wọ̀ títí tí àlùfájà rẹ̀ fi yọ. Ọlọ́run fún wa ní fúrúsọ fún wa ní opportunity láti súnmọ́ àwọn ìyàwó wa bọ̀ lásìkò gbà wọn a gbọ́dọ̀ gbé jẹ́nẹ́bà wọ àlùfájà rí kejì látàlẹ́ so ẹni tó bá súnmọ́ ìyàwó rẹ̀ ó gbọ́dọ̀ wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà kó tó di pé àlùfájà rẹ̀ ó yọ. So tẹ́ ẹ bá sùn gbàgbé tí ò tají títí di àlùfájà rí kejì kò sí láì fi ń bẹ bọ̀ tẹ́ ẹ bá sùn tó wá tún jí tó tún wá sùn tó tún jí irú ohun tó ń bá wọn tó bá fi lè gbé jẹ́nẹ́bà wọ àlùfájà rí kejì irú bá wọn kò ní ààwẹ̀ ní ìgbà wọn. Ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn kẹ́tí mọ́ ń ba ààwẹ̀ jẹ́ wọn ni ta'ammudul kadhibi ala Allahi wa rasulihi wal a'imma kí ẹ̀ mọ́ parọ́ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run kí ẹ̀ mọ́ parọ́ mọ́ Ọlọ́run bá kàbí kí ẹ̀ fi orúkọ Ọlọ́run bá parọ́ yẹ pé ẹni tí ń tajà ní ti kó ní wàláhì tàlá ẹ̀jẹ̀ tí mo rà yẹ pé irọ́ ní sí ń pa tàbí kí wọ́n parọ́ fẹ́ lómi kí wọ́n forúkọ Ọlọ́run bá búra sí dọ́sìn àwẹ̀ irú báwọn àwọn tó wọn ti bàjẹ́. Eléyìí tó ti mọ́ ń ba ẹ̀jẹ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni ta'ammudur ramsul rasi fil ma èyàn ń gbà ẹ̀ lọ́wọ́ sìn ó wá di ọ̀sán àwẹ̀ bóyá òun mú ni tàbí ó rẹ ni tàbí ògbẹ́ngbẹ́ ni ó wá lọ forí bọ omi irú báwọn ó ba àwẹ̀ jẹ́. Ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn kan tí máa ń ba àwẹ̀ jẹ́ ni ta'ammudul isalil ghubar ila al-khalq kí wọ́n máa fa èéfín tàbí eruku tó bá kí wọ́n fa sí mu bẹ́ẹ̀ àyẹn jókòó láàrin àwọn ẹgbẹ́ wọn ṣe bí a bí wọ́n ṣe fàájì bí láàrin àwọn tí ń mu àwọn tí ń fa igbó ni àbí tí ń fa nǹkan ni so kí wọ́n fa èéfín kí ni káyìn kúkú fa sìgá yìí kúkú àmọ́ wọ́n ti fa èéfín sínú àwẹ̀ rẹ̀ ṣe kí ni wọ́n ti bàjẹ́ nìyí. Ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú àwọn kan tí máa ń ba àwẹ̀ jẹ́ òun ni wọ́n ń pè ní ta'ammudul i'tiqal bil ma'i bí a kí wọ́n mọ̀ kí bí a bí omi àbí nǹkan kan kí wọ́n mọ̀ kí bọ ìdí. So ẹlẹ́ẹ̀kẹwàá nínú àwọn kan tí máa ń ba àwẹ̀ jẹ́ ni ta'ammudul qay kí wọ́n mọ̀ bì ẹni tí ń bẹ̀rẹ̀ lọ́pọ̀ akọ́ bọ́ra rẹ̀ lẹ́fun kó a bí irú báwọn ó mọ̀ sí ni àwẹ̀ rẹ̀ ti bàjẹ́. Àwọn kan tí máa ń ba àwẹ̀ jẹ́ ni àbí Ọlọ́run bá kí Ọlọ́run kí ó gba àwẹ̀ ní ọwọ́ wa. Fún àlékún ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ fọ́lò wa lórí YouTube àti ní orí Facebook àti ní orí WhatsApp pẹ̀lú orúkọ tí ó wà ní orí àmúhùnmáwòrán yìí kí Ọlọ́run kó gba ìbádà wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.